Táyé Currency orin Ìbàdàn ni ọ̀rọ̀ máa kọ̀ bẹ́ẹ̀ orin Ìbàdàn sàn-án for 10 minutes lẹ́yìn ẹ̀. Tó wà ní ọmọ bàbá ṣe lónìí. Táyé lòdì ọmọ lòdì òkú tó wà ní. Òkú tó wà ní ọmọ bàbá ṣe lónìí bàbá òkú tó wà ní. Táyé lòdì ọmọ òkú tó wà ní. Òkú tó wà ní ọmọ bàbá ṣe lónìí bàbá. Oya máa bú mi jàbàjàbà bẹ̀ máa bú mi. Kìíní ọlọ́pàá, kìíní ọlọ́pàá. Alábòsí ọ̀dákẹ́lẹ́, àdásíwábà. Alábòsí ọ̀dákẹ́lẹ́. Òṣèlákẹ́lẹ́. Máa bú mi jàbà, máa bú mi. Kìíní ọlọ́pàá, ọlọ́pàá. Oníkẹ̀kẹ́ rọra dùn. Oníkẹ̀kẹ́. Oya máa bú mi, máa bú mi. Alábòsí ọ̀dákẹ́lẹ́, àkàsùrẹ̀bà. Yóò rẹ́lẹ̀ ẹ́pìn. Aláboyún kìíní yígbà lífù. Aláboyún. Aláboyún. Àmì pẹ̀lẹ́ akíntọ́. Àwọn ọmọ bá ti dé ẹ̀mí ọ̀mà gbowó fá. Èyí kò mú kọ́ra ń sìn yín ọmọ mi nígbà ọ̀rọ̀ aṣọ. Ilé ẹni bá rí àti òkun ẹni ọmọ tó ṣe. Obìnrin tó rí àti òkun ẹni ọmọ tó ṣe. Ọmọ tó ṣe. Ọmọ tó ṣe. Ọmọ tó ṣe. Oya bọ́ọ̀dù 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 bọ́ọ̀dù. Ọmọ dáná wà Musa yóò ṣe mọ́dù. Ẹ̀tọ́ ti sùn kí dáadáa. Èké sì náà lè túbù. Èké sì náà lè. Èké sì náà lè. Ẹ̀tọ́ ti sùn kí èké sì náà lè. Ọ̀rọ̀ bọ̀ sùn kí bàbá wa. Sùn kí bàbá wa. Sùn kí bàbá wa. Bàbá wa. Bàbá wa. Èèyàn wa. Èèyàn wa. Bàbí wa. Èèyàn wa. Àwọn ọmọ ẹgbẹ́ yìí sì fún ọ̀rẹ́. Wọ́n yá kí táyọ̀ ni wọ́n bá. Olóyè Adégbòyèga Adégòkè.